ó wá di gbogbo ayé. Ẹ̀yin ó tíátà tá a wà ń bí àtẹ̀yìn bàbá tá a dúró tì í Ọlọ́run kẹ́ ẹ̀yin ó di ẹ̀yin o àmọ́ nítorí ẹ̀kẹ́ ẹ̀ fi dúpẹ́ bọ́lọ́run àìmọ̀lẹ̀ rẹ̀ fi ń dá padà o. Ẹ̀ nínú ọ̀nà òlẹ̀ fi ń sa ìmọ̀re ẹ̀ wí dáadáa. Wàláhì gbogbo ayé lẹ̀ ń kọ́ lẹ́kọ̀ọ́ àfẹ́ni tí ò bá mọ ti ń ṣe àmọ́ níjọ́ òun ni o ìranù lẹ́ ń káyé lónìí. Allahu Akbar. Níjọ́ òun ló jẹ́ kọ́. àwọn abala a máa tún máa ń kọ fíìmù eré gbígbé tó wo tó tuntun o tó máa wo fíìmù mi tó máa sunkún báyìí. Ẹ wo tó tẹ̀ ń ṣe wàhálà lẹ́yìn náà mọ̀ pé padà gbà báyìí. Ẹnìkan nígbà náà wọ́n fi Afọlábí máa ń kọ̀kọ̀ ló fi di kò fi jẹ́ mùsùlùmí dà wàláhì kọ̀kọ̀ tó Fagbamila. Fagbamila òṣìṣẹ́ rẹ̀ máa ń kírun. Ìtọ́jọ́tọ́ ọ̀gbọ́n fi òun lè ní pé ìsìláàmù rẹ̀ pamọ́ fáwọn èèyàn. Tọ́bí yá tóbi ọ̀nà ẹ̀rọ pé ṣọ́ọ̀ṣì ló bá ń lọ jẹ́ká yóò máa mọ ṣọ́ọ̀ṣì. Májò orúdú. Májò ó dàrú. Tọ́bí mọ́tálásí ló bá ń lọ jẹ́ kí wọ́n mọ ọmọ mọ́tálásí. Tọ́bá ti jẹ́bẹ̀ yẹn náà ló fẹ́ wà jẹ́ kí wọ́n sí ọmọ bẹ́ẹ̀ kò sí láì fi ń bẹ́ẹ̀. Ó rọ Ọlọ́run lọ́rùn kí gbogbo ayé ká dírun àmọ́ kò ṣe bẹ́ẹ̀. Ọlọ́run lóhun dá àlìjẹ́nnà ó sì dáná. Ó rọ Ọlọ́run lọ́rùn kí gbogbo ọláwà àlìjẹ́nnà kó má fẹ́ nìkẹta síná àmọ́ kò ṣe bẹ́ẹ̀. Kò wá sí bí yẹn ti ṣe ra rẹ̀ lọ́lọ́ láyé.